àṣírí tó tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ báyìí ni wípé àwọn alágbára kan pàápàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti fẹ́ lọ dìde ogun sí gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ilẹ̀ Ìbàdàn ni tó jẹ́ olùdásílẹ̀ rédíò Àgídìgbò FM ní ìlú Ìbàdàn tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Alhaji Oríyọmí Hamzat tí wọ́n sì ní wọn ò fẹ́ kí ọkùnrin náà kó rí tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú Accord Party gbà, èyí tí wọ́n ní ó fẹ́ jẹ́ kí wọ́n lọ lu olùdíje míì láti gba tíkẹ́ẹ̀tì nítorí wọ́n ní òkìkí Oríyọmí Hamzat bó ṣe ti bẹ̀rẹ̀ sí ní máa tàn láàrin àwọn mẹ̀kúnnù, wọn ló ti ń ba àwọn alágbára kan tí a forúkọ bò láṣìírí, wọn ló ti bẹ̀rẹ̀ sí ní máa bà wọ́n lẹ́rù. dáhùn ti pé gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ tí kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn òun ni Oríyọmí Hamzat ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àsìkò tí ògo àti òkìkí ẹ̀ tó sì tó dìde ní ọdún 2021 nígbà tí ó dá sí ọ̀rọ̀ baálé ilé kan Timothy Adégòkè tí wọ́n pa ní inú ilé ìtura Hilton Hotel tó wà ní ìlú Ilé-Ifẹ̀, èyí tó jẹ́ ilé ìtura máyẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá. Olóyè Abdulrahman Adédoyin eléyìí ló sì jẹ́ pé wọ́n ní olóyè Adédoyin ó fi Timothy Adégòkè ẹni ọdún 37 nígbà náà 37 years wọ́n ló fi ṣe ètùtù ní ṣe ìdánwò ní Timothy wá ṣe ní ìlú Ilé-Ifẹ̀ láti ìlú Àbújá ńgbà náà tó sì dé sílé ìtura Hilton Hotel ti olóyè Abdulrahman Adédoyin, ṣùgbọ́n tán náà fi ṣe ètùtù tó sì fẹ́ bo ọ̀rọ̀ nù mọ́lẹ̀. ṣùgbọ́n ní kété tí Oríyọmí Hamzat tó dá sí ọ̀rọ̀ ọ̀hún tó sọ dariwo ní lọ̀rọ̀ máa padà yíwọ̀ tí wọ́n sì padà gbé olóyè Adédoyin, kódà ó ti di èrò ọgbà ẹ̀wọ̀n. ìṣẹ̀lẹ̀ yìí ló jẹ́ kí òkìkí Oríyọmí Hamzat kó tàn kó sì jẹ́ kí àwọn ọmọ Yorùbá àti àwọn èèyàn káàkiri àgbáyé kí wọ́n mọ̀ kí wọ́n sì tún fẹ́ràn ẹ̀. ṣùgbọ́n lópin ọdún tó kọjá ẹni Oríyọmí Hamzat náà wò yí pé ètò òun ṣe níbi ẹgbẹnusí máìkì ìyúnṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ó ti tó, òun náà fẹ́ lọ ṣe ìjọba, òun fẹ́ darapọ̀ mọ́ṣèlú, òun sì fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti tún ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe. eléyìí ló jẹ́ kí Oríyọmí Hamzat kó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord Party tó jẹ́ pé láti ìgbà tí Oríyọmí Hamzat tó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord Party níṣe ni òkìkí ẹgbẹ́ náà ló máa ti bẹ̀rẹ̀ sí ní máa tàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yàtọ̀ sí ti tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn èèyàn náà tó ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord tó sì jẹ́ pé níṣe ni òkìkí Oríyọmí Hamzat ló wá bẹ̀rẹ̀ sí ní máa tàn káàkiri láàrin àwọn mẹ̀kúnnù. Yorùbá Tòótọ́ gbọ́ pé bókìkí Oríyọmí bó ṣe ń tàn yìí ó ti ń fún àwọn olóṣèlú kan tá a forúkọ bò láṣìírí tí wọ́n ní ẹnu tó tún lágbára ní ilẹ̀ Ìbàdàn ni wọ́n ti ń fún wọn ní ẹ̀fọ́rí o. wọ́n sì wò pé ọ̀rọ̀ ìmàlè lọ yíwọ̀ káwọn mẹ̀kúnnù kan lọ dìbò fún ọkùnrin yìí. eléyìí la gbọ́ pé wọ́n ti fẹ́ lọ dènà de Oríyọmí nínú ẹgbẹ́ òṣèlú Accord. a gbọ́ pé wọ́n fẹ́ lọ jẹ́ kí orí wàhálà nínú ẹgbẹ́ náà, kódà tí wọ́n ní òní rí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ gbà nítorí pé wọ́n rí i pé ó ti fẹ́ máa jẹ́ ìtàwọn olóyìnbó ń pè ní threat, ó ti fẹ́ máa jẹ́ fún wọn, èèyàn pé ó ti fẹ́ máa jẹ́ ìdènà àti ìtàkùn fún wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá ilẹ̀ Ìbàdàn.